ẹ̀yin ènìyàn wa. Àwọn aṣojú-ṣòfin nínú ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti gbéná wojú ara wọn o látàrí ètò ààbò tó mẹ́hẹ nínú ìlú, látàrí bí ọ̀rọ̀ ètò ààbò yìí bó ṣe ń peléke sí lójoojúmọ́, àìsí ètò ààbò nínú ìlú. Ẹ wo sínétọ̀ tẹ́ ń wò lórí ìdúró yìí, sínétọ̀ Àbárìbè, wọ́n tutọ́ sókè, wọ́n fojú gbà o. Wọ́n ní kí ni iṣẹ́ àwọn táwọn jẹ́ sínétọ̀ gan, wọ́n ní kí ni pàtàkì àwọn nígbà táwọn bá lè mójútó ọ̀rọ̀ ètò ààbò táwọn ṣàjòkó sínú ilé ìgbìmọ̀ aṣòfin níbí. Wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí àwọn tètè ya gbé ìgbésẹ̀ sí o, pé bí bẹ́ẹ̀ kọ́ àwọn agbésùmọ̀mí yìí kọ́ má bàa gba ìlú mọ́ àwọn lọ́wọ́ o. Ó ti wá dojú ẹ̀ báyìí. Jẹ́ kí a fi ohùn sí kẹ́ gbọ́rọ̀ lẹ́nu sínétọ̀ Àbárìbè nínú ilé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n gbéná wojú ara wọn gidi ní o, wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ action ni àwọn nílò, kí wọ́n jẹ́ káwọn gbé ìgbésẹ̀ tó nípọn gidi, pé àsìkò táwọn wá kì í ṣe àsìkò táwọn á máa wá ṣeré tàbí táwọn á máa wá mú ọ̀rọ̀ àtẹ̀yìnwá ṣíbọ́gẹ̀ kínní kan ṣèbí wọn ò rí wọn gbà tán nígbà yẹn. Kí ló dé táwọn náà wá lè rí wọn gbà tán báyìí, wípé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn tó ti wá ń repeat ara ẹ̀ yìí, àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ni. Jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn o nínú ilé ìgbìmọ̀ aṣòfin. My name is Gbena Àbárìbè, and I represent Abia South. The writer, George Orwell, made a very profound statement, which I will quote. He says that in times of universal deceit, telling the truth becomes a revolutionary act. We are being told every day to be patriotic. We are being told here that we shouldn't say anything against. We are being told that, oh, you shouldn't talk about the past. You should focus on the present. Yet, on this floor, rather than focus on what we are supposed to talk about, we go back to say, oh, during 2015, oh, the Chibok girls happened, and we are now rescuing people. People were not rescued at that time. During Chibok, 17 local governments in Katsina were not having parleys with bandits. People in Kebbi were not leaving all the rural areas and coming to only the urban areas to stay. People in Niger were not being kidnapped. So why do we need to? At any time we need to talk about the present issues of today. We go back to start to look for excuse for our failures of today. I only want to say, let us do the right thing. We're not blaming this government for what they are finding itself, but it is the government in power, and they should do the right thing. What are the right things? We take only one example. The governor of Kebbi said that somebody ordered troops out and people were kidnapped. Till today, nobody in Nigeria knows what happened, and no question has been asked. And we are sitting down here as a parliament, and we turn and we talk. Yet, somebody is responsible. If I'm the commander-in-chief, I will call the army commander in that place and the head of the army and say, if you don't get me the head of this person, who withdrew the troops to put all these children in jeopardy? Then you make an example of him. That is how a country is run. A country is not run on pacification. A country is run on confronting issues. I rest my case. Ṣé rí pé ìgbésẹ̀ tó nípọn gidi ni wọ́n nílò báyìí lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí? Ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ́ bá wa gbọ́ lẹ́nu sínétọ̀ Àbárìbè yẹn o. Ṣé rí pé gbogbo ẹ̀ báyìí ó ti wá dojú ẹ̀ gidi ni? Ẹ gbé ìgbésẹ̀ lé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o, gbogbo ẹ̀yin adarí, ẹ̀yin gómìnà, ẹ̀yin rep, ẹ̀yin sínétọ̀, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan, local government kọ̀ọ̀kan, gbogbo ẹ̀yin sínétọ̀, ẹ̀yin rep, kí ni iṣẹ́ ẹ̀yin gan nínú ilé ìgbìmọ̀ aṣòfin? Gbogbo yín ló yẹ kẹ́ máa dìde kẹ́ sọ̀rọ̀ kẹ́ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí. Ẹ bá wa pín kó kan àwọn tó kù wọn náà lára, wípé kí ni ìwúlò wọn pàtó, kí ni iṣẹ́ wọn gan nínú ilé ìgbìmọ̀ aṣòfin tí wọn bá lè dé kán máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó sí nínú ìlú. Ṣé kí wọ́n jí ará ìlú gbé tán ni? Àwọn tí wọ́n jẹ́ sínétọ̀ ní Ọ̀yọ́ tí wọ́n ti wọlé tí wọ́n kó àwọn ọmọ, ẹjọ́ níbo ni àwọn sínétọ̀ Ọ̀yọ́ wà o? Gbogbo sínétọ̀ ilẹ̀ Yorùbá níbo ni wọ́n wà? Àsìkò tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ gidi lélẹ́yìí. Yorùbá jẹ́ ká dìde o. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ nínú ìlú yìí ó lágbára gidi o. Àṣàkẹ́ TV show.